ẹlòmíràn máa kọ́ di Islam yóò lóun ṣe dáwà ni ó sì ń kọ́ di ni ó ń dínà mọ́ Islam. Àwọn wọ̀nyí níjọ́ tí wọ́n ti dé tí wọ́n gbé sàlàfíà dé tí wọ́n gbé alùsùnà wàlùkìtàbù dé wàlùjàmáà mùsùlùmí mélòó àbí ẹlẹ́sìn míì mélòó ni wọ́n sọ di mùsùlùmí. Ẹlẹ́sìn mélòó ni wọ́n wẹ̀ sí Islam. Báwọn bàbá wọn yẹn bí wọ́n ṣe wẹ̀ àwọn kèfèrí sínú Islam, kèfèrí mélòó làwọn wẹ̀ sínú Islam? Ṣá ń pọ̀ sí ni àbá ń dínkù? Ṣé mùsùlùmí ń pọ̀ sí Nàìjíríà ni àbá ń dínkù? Èyí tó burú jù ni à ń tanra wa. À ń tanra wa. Gbogbo àwọn tó ń papè mọ́ra wípé àwọn làwọn ń jagun ẹ̀sìn, mélòó nínú àwọn kèfèrí ni wọ́n sọ di mùsùlùmí? Mélòó ni wọ́n wẹ̀ bí ẹ bá tún ṣe wípé inú mùsùlùmí náà tún ti lé? Iṣẹ́ tí wọ́n ń ṣe táwọn ẹlẹ́sìn míì gbà wọ́n. Táwọn ẹlẹ́sìn míì tún wá gbà wọ́n. Ẹ wo yọ ọmọ mùsùlùmí tó lọ di kírísítẹ́nì. Níbi ẹ̀tàn táwa ń tanra wa ni pé ní Nàìjíríà mùsùlùmí ló pọ̀ jù 75% òkúrọ́ ni ẹ́ 75% ń bo. Ń bo ló ti rí 75%. Ok 75% yín tó bá yá sí pé à ń sọ pé gbogbo náà ti ní mùsùlùmí irọ́ ni. Gbogbo àwọn ilẹ̀ Plateau, ilẹ̀ Tífì, ilẹ̀ Adamawa, Benue kìnìkan mùsùlùmí àwọn ẹlẹ́sìn ibẹ̀ nígbà tó òyìnbó dé òyìnbó bá wọn láláì lẹ́sìn. Torí jihadu Usman bin Fodio ò débẹ̀. Allahu Akbar. Wọ́n bá wọn láláì lẹ́sìn ni wọ́n sì fún wọn lẹ́sìn. Ibẹ̀ làwọn òyìnbó ní north ibẹ̀ ni wọ́n kọ́kọ́ rí tí wọ́n spread the Christianity wọn. So àwọn tó sì ń ṣe bọ́m̀bẹ̀ di sìn mélòó ni àwọn oníkìíní yìí. Àwọn ìlú mi ń bẹ́ńbẹ́ àtà ní Borno state tó jẹ́ pé títí di ìsìnbí táyé lajú dé yìí òhò ni wọ́n rìn. Òhò tí wọ́n bá rẹ́ni tó wọṣọ tó bá dá ọ̀dọ́ wọn báyìí wọ́n họ ni. Nàìjíríà yìí so owó tẹ̀ ń gbà ní Saudi ìwọ ṣe fi ń kọ́ mọ́ṣáláṣí nìkan sọ́dọ̀ tiẹ̀. Owó tẹ̀ ń gbà ní Saudi ó ṣe jọ́dọ̀ tiẹ̀ nìkan ló fi kọ́ mọ́ṣáláṣí. Ó ṣe fi ń ra aṣọ ó ṣe fi ń ra kíni Èkó ìtẹ̀ wá jókòó sí àti Ìbàdàn tẹ̀ jókòó ṣáwọn àfọ òsì ń bẹ̀. Kẹ́yìn tó lọ ó lọ lẹ Ìgbò kó lọ pé ẹ̀sìn fún wọn. Ó lọ àwọn ìlú tá a sọ pé wọn láṣọ yìí kẹ kó aṣọ lọ bẹ̀ kẹ wẹ̀ wọ́n sí Islam kí wọ́n bá jihadu tiẹ̀ lọ bẹ̀. So Èkó yìí náà ni kò kọ́ skul lọ bẹ̀ owó tó ń gbà yẹn lọ fi kọ́ skul síbẹ̀ ṣé lọ́fẹ̀ẹ́ fún wọn. Allahu Akbar. Owó tẹ̀ ń gbà láti Saudi ẹgbẹ́ lọ sílẹ̀ Ìgbò ẹ fi kọ́ skul fún bẹ́ẹ̀ síbẹ̀ fún wọn. Lẹ́kọ̀ọ́ iná tẹ wá torí pé Èkó lówó ní ìlú owó lẹ́kọ̀ọ́ ẹwà owó tẹ wá ń gbé lórí àwọn ọmọ skúlù tẹ dákalẹ̀ òun ló pọ̀ jù. Kò sí nǹkan tẹ fẹ́ kọ́ wọn mò ń sọ òbí tó bá mọ́mọ́ ẹ lọ àwọn skúlù wọn yẹn ìwọ ló fọwọ́ ara ẹ ṣe rẹ̀ ìwọ ló dẹ̀yìn ara ẹ rú. Ǹjẹ́ o bá kú tí wọ́n bá kàn gbé ẹ tí wọ́n kàn lọ jù ẹ sí kòtò lásán tí wọ́n yí padà tán ní kò sí sàárà kò sádùá. Sí sàárà tọ́nù. Ọkọ̀ àrínú ni nígbà táwọn màláíkà bá sì yọ sí ń bẹ̀ Múnkárù àti Nàkírù tí ò rẹ́ ni ṣàdúà fún. Àwa di pé yóò máa pé kàṣà má débẹ̀ kó tó di kàṣà.
má débẹ̀ kó tó di kàsà. là ń sọ fún yín tó bá mọ́mọ́ lọ́bẹ̀ bó ṣe fẹ́ ṣẹ̀yìn ara rẹ̀ òun ló mú tó o bá mọ́mọ́ rẹ lọ́bẹ̀. ideology tí ò da ni wọ́n kó sí i lórí so ẹ̀yin ò wá ní kankan tẹ́ fẹ́ pilẹ̀ àfi kẹ́ máa ṣe tọ́ọ̀bù àwọn ọmọ iṣẹ́ táwọn àfáà kan ti ṣe kẹ́ máa já wọn gbà kẹ́ máa sọ wọ́n dọmọ kéwù yín wọn ò ní kéwù direct wọn ò sì ní dálé kéwù lẹ̀ direct inú kan dá nursery school lulẹ̀ ọgbọ owó Islam owó alukurani òun kọ́ nursery school a sọ pé nursery school ò dá o àmọ́ kí ló ṣe tí wo fi ran Islam lọ́wọ́ ẹ pé ara ẹ ló fi ràn lọ́wọ́ àti agency tó gbà láti dá yírú láti dá lúrú. yasudu nasa anil islam bijumudihi. wọ́n máa jùmúdù líle kókókókó giribidi tó di tó níwà tó wà mọ̀nfẹ́tẹ̀ ó open àwọn èèyàn ò lè bẹ́ẹ̀ ṣe ìwà ẹ̀ ń lé àwọn èèyàn sá báwo ló jùmúdù yẹn ṣe bí òun kọ́ dí Islam ni pẹ̀lú rúwà bẹ́ẹ̀ èyí tó tiẹ̀ ṣe fún àwọn ẹni tó ṣe ń fò bí ẹ̀ ní oníṣẹ́ fàáfà rẹ̀ Allahu Akbar. Allahu Akbar. so kì í ṣe tuntun so nǹkan tó dẹ̀ ṣe fò bí ẹ̀ yẹn àwọn ègún òbí rẹ̀ yóò padà jà lórí ẹ̀. Allahu Akbar. wal akharu yuftinuhum anhu bijuhudihi. aláìmọ̀kẹ́ àìgbà yí pé ìsìláàmù àtàwọn àfáà yìí lọ́lá jòhódù tó ń ṣe fún ẹ àìmoore tó ń ṣe fún ẹ yẹn òfin fìtínà ìsìláàmù ni òfin fìtínà tó kódé yẹn òfin kọdí ìsìláàmù ni so ló fàrí àti pé gbogbo wọn yẹn ayé ni wọ́n fẹ́ bàjẹ́ kò sáwọn wòlíì ẹ sáré wọn ẹ pa wọn rẹ́ ẹ ṣe kinní kan ìwọ́dọ̀ bá ṣe kinní kan ẹ bọ ni má forí kanlẹ̀ má tẹ̀ fún bàbá rẹ ṣáàdúró gbọ̀n má kúnlẹ̀ ṣáàdúró gbọ̀n ni ok èwo ni títẹ̀ wọ́n ní sùjúdù ni torí tó bá ti tẹ̀ tó kúnlẹ̀ orúnkún rẹ̀ àtọwọ́ rẹ̀ wà á nẹ́lì masajida lillahi fala tad'u ma'a Allahi ahada wọ́n á mọ̀ pé masajidu bẹ̀ ìtukùtù ló tu lóríkèéríkèé masajidu jamu masijidu ni tó bá tú sí masijadu kò bá sí yá kubi tó ń bá bọ̀ lọ nínú alukurani masijadu níbi àwọn ibi táwọn ismul ala ismul makani sí ni fala tad'u nínú mọ́ṣáláṣí ẹ má pe nǹkan míì yàtọ̀ sórúkọ Ọlọ́run ń bẹ̀ ẹni tó ń wí nìyẹn so síyáàkù yẹn ló máa fi tú kínní so ok mẹsìjídù ó pè é mẹsìjádù náà wípé àforíkanlẹ̀ ni ìforíkanlẹ̀ tí ò bá ní tí ò láníyàn ṣe ẹbọ nú kò foríkanlẹ̀ ìyẹn kò ń ṣẹ̀sìn torí pé Ọlọ́run tó sọ fún Ànábì Ádámù pé usjud li tó sọ fún àwọn màláíkà pé usjudu li Ádámù fasajadu illa iblisa aba wastakbara ó dúró gbọ̀n ni òun ló fi pè é ní wastakbara ó pèrè ẹ̀ lágbà ó pèrè ẹ̀ ní nǹkan istakbara ìyẹn ni pé ó wá ìjẹ́ àgbà ó ṣe kankina usjudu li Ádámù yẹn ṣe bọ́lọ́hún ni sùjúdù wà fún àwọn màláíkà ṣe sùjúdù
Allahu akbar. Hayyakumullah. so màánà ẹ̀ ní pé sùjúdù yẹn ò ń ṣe sùjúdù ó ń jẹ́ ikraman wa ijlalan. Fún bọ́lọ̀ ń ṣẹṣẹ ádámà pé ẹ pọ́nlé ṣe bá pọ́nlé ló fẹ́ ṣe fún ìyá rẹ̀ àpọ́nlé ló fẹ́ ṣe fún bàbá rẹ̀. Allahu Akbar. so èyí ń ṣe wá ń dẹbọ. Hayyakallah. so àyà yẹn kó bá ẹyin tu wọn bá ń wí pé ìyẹn kọ́ máa tẹ̀ fún yẹ kọ́ máa ṣe kínní fún yẹ báwa ṣe ń kira wa ńlẹ̀ bíi nìyẹn. aláàdá ni aláàdá yẹn ò sì bẹ̀sìn jẹ́. so ìwà yẹn ẹ fi dá fìtínà lẹ̀ láì mẹye lára ọmọ sóbì ọlọ́run tó bá yẹ kọ́ lọ́hún ní igbákejì ni òbí ni ò bá fi ṣe igbákejì ẹ̀. Allahu Akbar. because lẹ́sẹ̀kẹsẹ̀ wípé wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. so kọ̀dọ́wù tó ṣe yẹn ó ṣe é lọ́rùn yẹn ni ihsanan wa bil walidayni ihsana. so ìran wo ni ìran ihsan ìran yẹn pọ̀ nítorí lè fi ṣe ihsan fún wọn. minha ikramuhum wa ijlaluhum. kọ́mọ á dúró gbangba kó táyà sí bàbá rẹ̀ báyìí gbogbo kọ́kúkọ́ tí wọ́n kọ́ wọn ni ẹ fi da yérú ẹ fi da àwùjọ rú kò wá sí èpò lójú àwọn ọmọ mọ́ kò sápọ́nlé lọ́dọ̀ wọn mọ́ wọn ẹ̀ máa fà wọn ẹ̀ mẹ́yì àpọ́nlé tó ń bẹ fáfá tó kọ́ wọn mọ́. ibi wọn da yérú dé tí mo ní wọn àwọ ò ní jẹ́ kí wọ́n da Nàìjíríà rú ó bá mi lọ síbi kíní ibi tó sọ̀rọ̀ gbogbo ayé bọ́n ṣe ń dàrú àwọn kílípù yẹn ìròyìn ní èmi kọ́ mo sọ tá a dẹ̀ ń pè wọ́n pé fún sójà Boko Haram ni wọ́n.